ṣe ní ìpínlẹ̀ Kwara náà ni ikọ̀ àtúntàrẹ wà báyìí níbi tí wọ́n ti ní àwọn agbébọn kan wọ́n ṣekú pa olórí Fúlàní Miyetti Allah. Ibẹ̀ la wà báyìí láti sọ kí ni ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. Ẹ máa bá wa ká lọ. Bismillahirrahmanirrahim. Aisha. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ta kira ni lokacin ƙarfe 10:41 ta ce in je in buɗe mishi ƙofa. Orúkọ mi ni Idris Ali Kawu. Ìkan tí ìyàwó rẹ̀ sọ, ó sọ pé ìgbà tí òun ń bọ̀, ọkọ rẹ̀ pè òun pé 10:30 ó pè òun pé lórí fóònù kó bá ń ṣí géètì fún òun ti fẹ́ dé. So ìgbà tó gbọ́ ohùn ọkọ rẹ̀ dé, ó wá ṣí géètì. Ó fẹ́ ṣí géètì, ó wá rí ẹnìkan tó dúró tó wọ shirt báyìí. Ọ̀kan wọ shirt dúdú, ọ̀kan wọ shirt white. So ìgbà tó ṣí géètì, ìgbà tó gbọ́ ń ṣí géètì, ọkọ̀ dé, ó wá yí ìbọn sí ìyàwó. Ìgbà tó yí ìbọn sí ìyàwó, ìyàwó wá kò bá ìyàwó mọ́. Ìyàwó wá sáré padà nínú ilé. Ìgbà tó padà nínú ilé, ọkọ rẹ̀ ó ti dé sí géètì. Ìgbà tó yí òun tí ò rí òun, ó wá rìvásì ọkọ̀ lẹ́yìn. Kó tó rìvásì ọkọ̀ lẹ́yìn, àwọn méjèèjì ó padà kọjú sí ọkọ rẹ̀ pẹ̀lú ìbọn. Síbẹ̀ ìkan tó ṣẹlẹ̀ ni kó tó ẹ̀yìn àkótó dé, ó ti pé ọkùnrin rẹ̀ lọ bá. Ìkan tó sọ ni. Kí ẹ fẹ́ kí ìjọba sọ lórí ìṣẹ̀lẹ̀ yìí? Kí ẹ fẹ́ kí ìjọba ṣe? Ìkan tábìlì sí ìjọba kó ràn án lọ́wọ́, kó ràn ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀, kó ràn wọ́n lọ́wọ́. Ó ṣàánú wọn. Àbúgbó máa mẹ́fẹ̀ẹ̀fà báyìí nísìnyí. Ó lọ sí school. Kò sì ní ọkọ òun, kò sì ní àbúrò, kò sì ní ẹ̀gbọ́n tó lè tọ́jú wọn. Ó sì ní màmá tó dàgbà, òun tó ń tọ́jú màmá tẹ́lẹ̀ náà àti ìyàwó méjì. So ìjọba kó ràn wọ́n lọ́wọ́. Assist wa, káàkiri ìjọba kó dìde kó ṣàánú wa náà àti insecurity tó máa ń ṣẹlẹ̀ lórí agbègbè.